dédé wòyí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àjọ INEC yóò bà káàdì alálòpẹ́ tó tó mílíọ̀nù 6 jẹ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí dẹ́bi ìṣẹ̀lẹ̀ àdó olóró tó wáyé ní ìpínlẹ̀ Sokoto ru àwọn olùgbé agbègbè náà. Ìjọba àpapọ̀ ṣẹ́ ẹ̀sùn torílẹ̀-èdè Niger fi kàn wọ́n lórí bí orílẹ̀-èdè France wọ́n ti ṣe fẹ́ dá ibùdó iléeṣẹ́ ológun sórílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lórí dídájọ́ yíyẹgi fún àwọn tí wọ́n jí adìẹ gbé. Gómìnà ìpínlẹ̀ Jigawa pàdánù ọmọ rẹ̀ àgbà lẹ́yìn ọjọ́ kan tó pàdánù ìyá rẹ̀. Lágbo ti àwọn amúlùúdùn, òṣèré tíátà Kìítọ́ Bùkọ́lá ti fi ọ̀rọ̀ léde lórí bí ìbẹ̀rùbojo ṣe mú láti ṣe ìgbéyàwó. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ olómìnira fétò ìdìbò ilẹ̀ yìí INEC ni wọ́n ti fi ọ̀rọ̀ léde lórí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti mọ̀ bá àwọn káàdì alálòpẹ́ táwọn èèyàn kọ̀ láti gbà jẹ́. Àjọ INEC fi léde pé àwọn káàdì alálòpẹ́ lè tó tó mílíọ̀nù 6 ó ní àwọn ènìyàn kọ̀ láti gbà, léyìí tí ó sì ń da ẹrù sí ọ́fíìsì àjọ INEC náà. Ṣèbí bàbá gbàgbé pé ní ọdún tó kọjá lásìkò ètò ìdìbò sípò ààrẹ, ìròyìn sọ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ káàdì alálòpẹ́ tí àwọn èèyàn kọ̀ láti gbà láti bí ọdún 2015 títí di àkókò yìí ní àjọ INEC ni wọ́n mọ bẹjú wò tí wọ́n sì mọ bà wọ́n jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Níbẹ̀ náà ni àwọn ọ̀tọ̀kùlú tó ń ti àwọn tọ́rọ̀ kàn lẹ́ka títí ètò ìdìbò ilẹ̀ yìí ni wọ́n ti kọrin mọ́ ọjọ́ lọ mú wẹ̀yìn rẹ̀, léyìí tí wọ́n fi ṣe àtìlẹ́yìn fún àjọ INEC láti bà àwọn káàdì alálòpẹ́ táwọn èèyàn kọ̀ láti gbọ̀ ọ̀hún jẹ́. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun orí ilẹ̀ ọ̀gágun Christopher Musa ti fi ọ̀rọ̀ léde pé àwọn agbègbè méjèèjì lẹ́yìn tí wọ́n fọ́ra kááṣá àdó olóró ó ní wọ́n jẹ́ agbègbè tí ó ń gba àwọn ọ̀daràn mọ́ra. Christopher ni ó ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀rọ̀ léde nínú ìwé ìròyìn níbi ó ti ṣe lálàyé pé lásìkò tí iléeṣẹ́ ológun ojú òfurufú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí Lakurawa, òun ni wọ́n kẹ́fìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n fi agbègbè Gidansama tòun ti Rumutuwa tó wà ní ìjọba ìbílẹ̀ Sílámì ṣe ibùgbé. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ológun orí ilẹ̀ náà ni ó wá ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jáwọ́ jásẹ̀ nínú ṣíṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí àbí gbígbà wọ́n láàyè láti máa fi agbègbè wọn ṣe ibùgbé. Ó túbọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè lẹ́yìn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí náà ó ní wọn wá ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣeé ṣe kí àṣìta àdó olóró kó bà wọ́n lásìkò tí ìjọba àpapọ̀ tí wọ́n bá ń gbìyànjú láti fọ orílẹ̀-èdè mọ́ kúrò nínú ètò ààbò tó ń ṣe ségesège. Ìjọba àpapọ̀ ti ṣẹ́ ọ̀rọ̀ tó ń jà rìnrìn láti orílẹ̀-èdè Niger lórí bí orílẹ̀-èdè Niger ṣe fẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ti ń gba òbítíbitì owó lọ́wọ́ orílẹ̀-èdè France láti jẹ́ kí orílẹ̀-èdè France ní ibùdó iléeṣẹ́ ológun sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ fi ọ̀rọ̀ léde pé orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò ní lọ́wọ́ nínú bí orílẹ̀-èdè míì bí ó ti di títẹ̀ pa, tòun ti bí wọ́n ti ní ìgbàgbọ́
pé ààrẹ Bọ́lá Tinubu ní ò ní fi ààyè gbà kí àwọn orílẹ̀-èdè kan kí wọ́n wá láti wá ba orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ jẹ́. Ìròyìn tún tẹ̀síwájú pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́ alága àjọ ECOWAS lẹ́yìn tí ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ mọ̀ wá àlàáfíà fún gbogbo ilẹ̀ adúláwọ̀ kí àwọn orílẹ̀-èdè míì kí wọ́n má bàa tú àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó wà ní abẹ́ àjọ ECOWAS. Níbẹ̀ náà ni mínísítà fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris ló tún wá ń fi ìdánilójú hàn lórí bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti túbọ̀ mọ́ lọ́wọ́ nínú àlàáfíà, ìfọwọ́sowọ́pọ̀ àti ètò ààbò tó gúnrégé. Ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣẹ́ ìròyìn tó ń tàn kiri bí iná orí lórí bí wọ́n ti ní wọ́n ṣe ìdájọ́ yíyẹgi fún ọmọkùnrin kan olówó òkèrè Ṣẹ́gun látàrí ẹ̀sùn pé ó jí adìyẹ gbé. Ilé-ẹjọ́ gíga ọ̀hún látẹnu akọ̀wé ilé-ẹjọ́ gíga náà Omisade FI fi léde pé kò ṣeé ṣe kí ilé-ẹjọ́ gíga yẹgi fún èèyàn kan nítorí pé ó jí adìyẹ gbé. Ó ṣe lálàyé pé irọ́ lẹ́yìn tí ó jìnnà sí òótọ́ òun ni ìròyìn lẹ́yìn tí ó ń lọ káàkiri náà níbi ó ti jẹ́ wípé olówó òkèrè Ṣẹ́gun àti àwọn míì ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ká mọ́ ibi tí wọ́n ti ń digun jalè tóun ti onírúurú ìbọn lọ́wọ́. Omisade tún tẹ̀síwájú pé ìdílé tí adájọ́ tó fi yẹgi fún olówó òkèrè àti akẹgbẹ́ rẹ̀ Sunday Morakinyo ní ó ṣẹ̀yìn bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti máa ń digun jalè ní gbogbo ìgbà. Ó tẹ̀síwájú sọ pé àwọn méjèèjì náà ó ní wọ́n jẹ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ láabi lẹ́yìn tí wọ́n máa ń ṣe náà kó tó di wípé ọwọ́ pálábá wọn padà ṣẹ́gi ìyún nígbà tí wọ́n lọ digun jalè níbi tí wọ́n ti ń sin adìẹ. Ṣèbí bá àbá gbàgbé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ní ó padà gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí ìyá olówó òkèrè tí ó gba orí òpó ayélujára lọ láti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lójúnà àti lè jọ̀wọ́ ọmọ rẹ̀ lẹ́yìn tí wọ́n yẹgi fún nítorí pé ó jí adìẹ gbé. Gómìnà náà ni ó ti wá bọ̀wọ́ lù kí wọ́n yọ̀ǹda Sunday olówó òkèrè àti akẹgbẹ́ rẹ̀ olówó òkèrè Ṣẹ́gun àti akẹgbẹ́ rẹ̀ Sunday Morakinyo kan lè mọ́ lọlé láyọ̀ àti àlàáfíà. Lẹ́yìn ọjọ́ kan tí gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi tó pàdánù ìyá tó bí lọ́mọ ló tún ṣe bẹ́ẹ̀ tó pàdánù àkọ́bí ọmọ rẹ̀ Abdulwahab Namadi. Akọ̀wé fún ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Jigawa Hamisu Muhammed Gumel ni ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ níbi ó ti ṣe lálàyé pé Abdulwahab Umar Namadi ni ó ṣe bẹ́ẹ̀ tí ó kúkú gbóná nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lásìkò tí ó rìnrìn àjò láàrin Kafin Hausa sí Dutse. Ìròyìn sọ di mímọ̀ pé Abdulwahab ó ní ó pàdánù ìjánu ọkọ̀ ní àsìkò tóun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n rìnrìn àjò ọ̀hún tí àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n jọ wà nínú ọkọ̀ náà tí wọ́n sì fara ṣe yànnàyànnà ṣùgbọ́n tó jẹ́ pé Abdulwahab nìkan ni ó kú ní ìfọnáfọṣù. Òṣèré tíátà Yorùbábìnrin Kìítán Bùkọ́lá ti fi léde ìdí ẹ̀ tí ò sì tí ì ṣetán àti gbéyàwó. Kìítán ó ní ó fi ọ̀rọ̀ yìí léde nígbà tí ó ń takùrọ̀sọ pẹ̀lú atọ́kùn kan níbi ó ti ṣàlàyé pé ìbẹ̀rùbojo ó ní ó mú òun lórí ṣíṣe ìgbéyàwó látàrí bí òun ò ṣe ní ìfẹ́ tó kún pẹ̀lú bàbá òun. Kìítán ṣe lálàyé pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tí bàbá òun bí ni wọ́n tó 14
síbẹ̀ òun ò ní ìfẹ́ tó péye léyìí tí ọmọ ìyá àti bàbá tọ́mọ nípọ̀ gẹ́gẹ́ bí ẹbí. Ó ṣe lálàyé pé ìdí ẹ̀nà tí òun fi ń bẹ̀rù láti gbéyàwó kí ọ̀rọ̀ ọmọ òun náà kó má bàa dàbí ọ̀rọ̀ òun, kí irú aṣọ bẹ́ẹ̀ kó má bàa tún ṣòro ní ọwọ́ tòun náà. Ṣebí bàbá gbàgbé pé nínú oṣù kọkànlá ọdún 2022 òun ní kì í tán ni ó kéde rírìn ìrìn àjò ìfẹ́ pẹ̀lú olólùfẹ́ rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ìbáṣepọ̀ náà ló padà forí sánpọ́n lẹ́yìn oṣù méjì. Náà ìròyìn wa kò ní jù bá ń lọ láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì òun loníròyìn yìí lónìí o, ká tún fi re àtayọ̀ pàdé.